Splendid Cartoon Yorùbá. Ó dáa bí a ṣe tètè bẹ̀rẹ̀ ìrìn àjò wa báyìí, ibi à ń lọ sì jìnnà. Ẹni ibi ni bàbá àti ọmọ yìí o, ẹni ibi tí ń pọnmọ́ relé ìwẹ̀ pẹ̀lú. Kí ló dé? Ẹ fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni? Ẹ̀yin géńdé ọlọ́run méjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kékeré yìí. Ọ̀wù eléyìí ò dáa. Ẹ fi ṣírò ara yín náà. Ìyá kan náà ló bí ẹranko yìí náà, ṣé ẹ fẹ́ pa á ni? Wo ọmọ mi, wọ bọ́ọ̀lẹ̀ kí wọ́n má sọ wá lẹ́nu. Ara mi èrírí, mo rí orí olóńgbò látẹ̀, bàbá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́, ọmọ fẹsẹ̀ rìn, bàbá àgbàyà ní ó lè dá mi lójú pé ẹ̀yin kọ́ lẹ bí ọmọ yìí nítorí ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kò lè jẹ́ ẹ̀yin lẹ bí kẹ́ máa fi àjẹ́ báyìí ẹ̀yin wá fẹlá lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ yín fẹsẹ̀ rìn ẹ pẹ̀lẹ́ àdàgbàjẹ́ra òfò. Kò rí bẹ́ẹ̀ arábìnrin. Kò sọ̀rọ̀ lẹ́nu yín. Wo ọmọ mi, wọ́n máa bọ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́ kí n máa fi ẹsẹ̀ rìn tẹ̀lé ẹ. Irú ọmọ aláìlẹ́kọ̀ọ́ wo rèé? Bàbá tí ó bí ẹ ló máa ń fi ẹsẹ̀ rìn, ìwọ sì ń yan fandafanda lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Èrò dé bá ẹ, ara ò lọ ẹ. Ó mà gọ̀ o. Ó gbọ́ òwe àwọn àgbà ni tó ní bọ̀wọ̀ fún bàbá rẹ kí ọjọ́ rẹ lè dalẹ̀. Ọ̀rẹ́ wa kò rí bẹ́ẹ̀. Bàbá ẹ rí ọmọ yìí tọ́ rárá, àjọ tó yín ti. Wo ọmọ, ìwọ náà sọ̀kalẹ̀, jẹ́ ká jọ máa fẹsẹ̀ rìn lọ, àbí èwo là á ṣe báyìí? Irú ìwà òmùgọ̀wò rèé èèyàn máa lọ́kọ́ lé fọwọ́ kó mi bí. Ẹ dákun kí ni àǹfààní kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń lọ lófo tí bàbá àtọmọ yín wá ń fi ẹsẹ̀ rìn tẹ̀lé bí àpọ̀dà. Ó sì dá mi lójú wípé ibi tẹ́ ẹ lọ jìnnà o. Kí lẹ wá mú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́wọ́ fún nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀ nígùn. Ọlọ́mọ máa jẹ́ àpọ̀dà o. Béèyàn ọmọ ò bá tiẹ̀ gbọ́n èwo tún ni ti bàbá. Bá mi, eléyìí tojú sú mi o. Kí la fẹ́ ṣe láti táyé lọ́rùn? Kò sí ọmọ mi, ẹnìkan ò lè tẹ́ ayé lọ́rùn. Ìwà ọmọ aráyé lórí yẹn o. Ayé ẹlẹ́nu méjì, àwọn lánàdégún bóbù ṣe gàrà, wọ́n á tún ládé ògún mọ́. Ẹ̀kọ́ ló wá jẹ́ fún ìwọ náà pé ẹni bá fẹ́ débi tó ń lọ láyé, ó ní láti kọ etí ikún sí ọ̀rọ̀ ayé. Ó ní láti dé fìlà máwòbẹ̀ nítorí ẹni àbá nájà là ń wò, a kì í wariwo ọjà. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.